kí ni ká ti pè yí o bàálù ológun jálulẹ̀ sí ọgbà ilé ẹ̀kọ́ kan èèyàn mọ́kàndínlógún pàdánù ẹ̀mí wọn èèyàn 164 164 farapa àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ o kọ́lọ́hún má jẹ́ àbámọ̀ kẹ́yìn ọ̀rọ̀ ayé wa mo kábàámọ̀ pé mo fi ọdún 35 years ayé mi ṣiṣẹ́ ọlọ́pàá ó lé ní mílíọ̀nù kan náírà 1.4 million naira ni mo ṣẹ̀ṣẹ̀ rí gbà fún owó ìfẹ̀yìntì. ìròyìn òfégè ni pé ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa l'Àbújá ti buwọ́lu ìdásílẹ̀ ìpínlẹ̀ tuntun 21 Yẹmí Adaramodu ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. HIV kẹ̀ ń ò ní o ọlọ́run ò sì ní jẹ́ ń bá wọn ni Dayọ̀ Amusa faraya fèsì lórí fídíò TikTok tí ọkùnrin kan ti sọ pé ó lárùn HIV obìnrin kan ṣekú pa ara rẹ̀ gbẹkúrújẹ́ lọ́wọ́ ẹbọra nílé ìjọsìn MFM Prayer City ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Kí ni ká ti pè yí o bàálù ológun jálulẹ̀ sí ọgbà ilé ẹ̀kọ́ kan èèyàn 19 pàdánù ẹ̀mí wọn èèyàn 164 164 farapa káì. ó kéré tán èèyàn 19 ló ti pàdánù ẹ̀mí wọn nígbà tí èèyàn 164 164 sì farapa lẹ́yìn tí bàálù ológun Bangladesh jálulẹ̀ sí ọgbà ilé ẹ̀kọ́ kan nílùú Dhaka tí í ṣe olú ìlú orílẹ̀-èdè náà. Fídíò tí ilé ẹ̀kọ́ Milestone School and College lápá àríwá Uttara ṣàfihàn nípa bí iná ti sọ tí èéfín sì rú sókè lẹ́yìn tí bàálù ọ̀hún forí sọ ilé alájà méjì. Iléeṣẹ́ ológun sọ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lójú òpó Facebook wọn pé nǹkan kan ló bàjẹ́ nínú bàálù iléeṣẹ́ ọmọ ogun náà lẹ́yìn tí ó gbéra tán. Bàálù ọ̀hún ní iléeṣẹ́ ológun sọ pé àwọn ọmọ ogun ń lò ó láti kọ́ wíwa bàálù ológun. Awakọ̀ bàálù náà wà lára àwọn èèyàn tó kú nínú ìjàmbá ọ̀hún máṣe. Ó lé ní 50 èèyàn tó fi mọ́ àwọn ọmọdé tí wọ́n gbé lọ sílé ìwòsàn lẹ́yìn tí iná jó wọn lára níbi ìjàmbá bàálù náà. Ọjọ́ orí àwọn akẹ́kọ̀ọ́ tó wà nílé ẹ̀kọ́ náà bẹ̀rẹ̀ láti ọdún 4 sí 20 ọdún. Rizal Islam tó jẹ́ ọ̀kan lára àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ náà sọ fún àwọn akọ̀ròyìn pé òun rí bí bàálù ti lọ forí sọ ilé ẹ̀kọ́ ọ̀hún. Masud Tariq olùkọ́ mi sọ fún Reuters pé òun gbọ́ ìbúgbàmù òun sì rí iná àti èéfín nígbà tó ń wẹ̀yìn. Akẹ́kọ̀ọ́ mi náà sọ pé òun rí bàálù ọ̀hún nígbà tó lọ forí sọ ilé ẹ̀kọ́ àwọn. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọmọ ogun òfurufú ṣe ṣàlàyé awakọ̀ bàálù náà LTMD Tuka Islam kọ́kọ́ gbìyànjú láti darí bàálù náà sí agbègbè tí èèyàn kò ti pọ̀ jù lẹ́yìn tí nǹkan ṣàdédé bàjẹ́ lára bàálù náà. Wọ́n ti kó àwọn tó farapa níbi ìjàmbá ọkọ̀ òfurufú náà lọ sí ilé ìwòsàn nígbà tí ètò ìdóòlẹ̀mí sì ń lọ lọ́wọ́. Iléeṣẹ́ ológun ti gbé ìgbìmọ̀ kan dìde láti ṣe ìwádìí kíkún lórí ìjàmbá ọ̀hún. Olórí ìjọba fìdíhẹ́ orílẹ̀-èdè Bangladesh Muhammad Yunus ti sọ pé ìjọba yóò ṣe ìwádìí láti mọ nǹkan tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Àbámọ̀ ní kẹ́yìn ọ̀rọ̀ o kọ́lọ́hún má jẹ́ àbámọ̀ kẹ́yìn ọ̀rọ̀ ayé wa mo kábàámọ̀ pé mo fi ọdún 35 years ayé mi ṣiṣẹ́ ọlọ́pàá ó lé ní mílíọ̀nù kan náírà 1.4 million naira ni mo ṣẹ̀ṣẹ̀ rí gbà fún owó ìfẹ̀yìntì. Àwọn ọlọ́pàá tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ gùn lé ìwọ́de ìfẹ̀hónúhàn nílùú Àbújá olú ìlú ilẹ̀ wa Nàìjíríà lọ́jọ́ Ajé Monday ọjọ́ 21 oṣù keje lórí nǹkan tí wọ́n pè ní owó ìfẹ̀yìntì tó kéré. Káàkiri àwọn ìpínlẹ̀ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà làwọn ọlọ́pàá fẹ̀yìntì náà ti kóra wọn jọ sí Àbújá láti ṣe ìfẹ̀hónúhàn ọ̀hún. Obìnrin kan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ṣàlàyé pé òun dúró fún ọdún 2 lẹ́yìn tóun fẹ̀yìntì tán lòun tó rí 1.4 million naira gbà gẹ́gẹ́ bí owó ìfẹ̀yìntì òun. Ó ní òun kábàámọ̀ wípé òun darapọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá òun sì kábàámọ̀ wípé òun fi ọdún 35 ọjọ́ ayé òun ṣiṣẹ́ ọlọ́pàá. Obìnrin náà tó ní òun ti lé ní 60 ọdún ṣàlàyé pé ọkọ òun ti kú òun nìkan lòun sì rán àwọn ọmọ lọ sí ilé ẹ̀kọ́. Ó ní àbíkẹ́yìn òun sì wà nílé ẹ̀kọ́ gíga fásitì tí kò tíì parí ètò ẹ̀kọ́ rẹ̀. Obìnrin náà béèrè pé 200,000 lówó ilé ẹ̀kọ́ tí ọmọ òun san báwo ni òun ṣe fẹ́ kó 22,000 naira owó ìfẹ̀yìntì tí òun gbà lóṣooṣù jọ tí yóò fi pé 200,000 naira. Ọ̀kan lára àwọn ọlọ́pàá tó ti fẹ̀yìntì náà Ilyasu Yahya Aliyu sọ fún àwọn akọ̀ròyìn pé 2.5 million naira lòun gbà
gẹ́gẹ́ bí owó ìfẹ̀yìntì ó ní 40,000 naira lòun sì ń gbà lóṣooṣù lẹ́yìn tóun ti ṣiṣẹ́ ọlọ́pàá fún ọdún 15. Ìlíásù ní owó yìí kò lè ràn kankan nínú bùkátà òun pẹ̀lú bí ọ̀wọ́n gógó nǹkan ṣe gbòde ní Nàìjíríà báyìí. Lára nǹkan tí ẹgbẹ́ àwọn ọlọ́pàá tó ti fẹ̀yìntì náà ń béèrè lọ́wọ́ ìjọba ni pé àwọn kò fẹ́ máa bá ìlànà owó ìfẹ̀yìntì tí a mọ̀ sí Contributory Pension Scheme CPS lọ mọ́. Adarí àwọn ọlọ́pàá tó ti fẹ̀yìntì náà sọ pé àwọn ọ̀gá lọ́gàá lẹ́nu iṣẹ́ ọlọ́pàá láti orí IGP, AIG, DIG tó fi dé CP kò lo ìlànà CPS fún owó ìfẹ̀yìntì wọn. Níwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá làwọn ọlọ́pàá fẹ̀yìntì ọ̀hún ti kọ́kọ́ kó ara wọn jọ níbi tí wọ́n ti sọ fáwọn asòfin wípé kí wọ́n bá wọn ṣe àyípadà ìlànà sísan owó ìfẹ̀yìntì àwọn. Àmọ́ kò sí ọmọ ilé asòfin kankan tó bá wọn sọ̀rọ̀. Lẹ́yìn náà ní gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ Ọmọyẹlé Sowore darapọ̀ mọ́ wọn tí wọ́n sì jọ lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Àbújá. Ìròyìn òfégè ni pé ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa l'Àbújá ti buwọ́lu ìdásílẹ̀ ìpínlẹ̀ tuntun 21. Yẹmí Adaramodu ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Lórí awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ ìpínlẹ̀ tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà, láìpẹ́ yìí ni ìròyìn kan gbòde kan pé ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ Nàìjíríà ti buwọ́lu ìdásílẹ̀ ìpínlẹ̀ 21 tuntun. Agbẹnusọ ilé ìgbìmọ̀ náà Yẹmí Adaramodu ṣàpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí òfégè àti àwùrúju. Adaramodu ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ nìkan kò lè dá ṣe ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀, bẹ́ẹ̀ sì ni àbá náà tún gbọ́dọ̀ gba ọ̀nà tó pọ̀ kọjá fún àtúnṣe lábẹ́ òfin. Kódà ìpàdé ìta gbangba public hearings yóò wà nínú ètò náà ṣáájú kí ó tó di ṣíṣe. Bákan náà ni Adaramodu sọ pé láti dá ìpínlẹ̀ tuntun sílẹ̀, 2/3 nínú 3 àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àwọn ìpínlẹ̀ náà gbọ́dọ̀ fi ọwọ́ sí. A ó rántí pé oṣù kejì ọdún 2025 yìí ni ilé ìgbìmọ̀ aṣojúṣòfin kéde pé àwọn gba àbá kan tó ń pè fún ìdásílẹ̀ ìpínlẹ̀ 21 tí yóò jẹ́ tuntun lórílẹ̀‐èdè yìí. Alága ìgbìmọ̀ náà Benjamin Kalu dábàá nígbà náà pé kí wọ́n dá ìpínlẹ̀ tuntun sílẹ̀ sí. Ó ní èyí yóò wá láti àárín gbùngbùn àríwá, 4 yóò wá láti àríwá ìlà oòrùn, 5 láti àríwá ìwọ̀ oòrùn, 5 láti gúúsù ìlà oòrùn, 4 láti gúúsù gúúsù àti 7 láti gúúsù ìwọ̀ oòrùn. Bí ilé ìgbìmọ̀ asòfin àgbà bá gba àbá yìí wọlé, Nàìjíríà yóò ní ìpínlẹ̀ 67 67 ní àpapọ̀ tí yóò ju 50 ti ilẹ̀ Amẹ́ríkà nílò. Abala kẹjọ òfin orílẹ̀-èdè Nàìjíríà ló fi ààyè sílẹ̀ fún ìdásílẹ̀ ìpínlẹ̀ tuntun náà. Lákọ̀ọ́kọ́, ó kéré tán 2/3 nínú 3 àwọn tó ń béèrè ìpínlẹ̀ tuntun gbọ́dọ̀ fọwọ́ sí àbá yìí, ìyẹn àwọn tó ń ṣojú ìpínlẹ̀ ọ̀hún nílé ìgbìmọ̀ asòfin àti ti aṣojú. Lẹ́yìn náà ni wọn yóò gbé àbá náà yẹ̀wò pẹ̀lú ìbò dídì. Ó kéré tán 2/3 aṣojú àwọn tó ń béèrè ìpínlẹ̀ tuntun yóò dìbò, wọn yóò sọ pé àwọn fẹ́ ìpínlẹ̀ tuntun lóòótọ́. Lẹ́yìn èyí ni àwọn kan láti ìpínlẹ̀ yóò buwọ́ lù ú, àwọn kan láti ilé ìgbìmọ̀ aṣojú náà yóò sì fi ọwọ́ sí i. Ìgbésẹ̀ tó kẹ́yìn ni kí 2/3 nínú 3 àwọn aṣojú ilé méjèèjì buwọ́lù. Àárín gbùngbùn àríwá North Central, ìpínlẹ̀ Benue láti Benue, ìpínlẹ̀ Okun láti Kogi, ìpínlẹ̀ Okura láti Kogi, ìpínlẹ̀ Confluence láti Kogi, ìpínlẹ̀ Apá Àgbà láti gúúsù Benue South Senatorial District, ìpínlẹ̀ Àpá láti Benue, ìpínlẹ̀ 37 tí wọn yóò pè ní olú ìlú ilẹ̀ wa Àbújá, àríwá ìlà oòrùn North East, ìpínlẹ̀ Amana láti Adamawa, ìpínlẹ̀ Katangu láti Bauchi, ìpínlẹ̀ Savannah láti Borno, ìpínlẹ̀ Muri láti Taraba, àríwá ìwọ̀ oòrùn North West, ìpínlẹ̀ Kaduna tuntun àti ìpínlẹ̀ Gurara láti Kaduna, ìpínlẹ̀ Tiga láti Kano, ìpínlẹ̀ Kanji láti Kebbi, ìpínlẹ̀ Gari láti Kano, gúúsù ìlà oòrùn South East, ìpínlẹ̀ Etiti tí yóò jẹ́ ìkẹfà láti ẹkùn yìí, ìpínlẹ̀ Adada láti Enugu, ìpínlẹ̀ Urashi láti gúúsù ìlà oòrùn, ìpínlẹ̀ Holu láti gúúsù ìlà oòrùn Nàìjíríà, ìpínlẹ̀ Aba láti gúúsù ìlà oòrùn Nàìjíríà, gúúsù South South, ìpínlẹ̀ Ogoja láti Cross
Cross River, ìpínlẹ̀ Warri láti Delta, ìpínlẹ̀ Bori láti Rivers, ìpínlẹ̀ Obolo láti Rivers àti Akwa Ibom. Gúúsù ìlà oòrùn South West, ìpínlẹ̀ Toruebe láti Delta, Edo àti Ondo, ìpínlẹ̀ Ìbàdàn láti Ọ̀yọ́, ìpínlẹ̀ Lagun láti Èkó, ìpínlẹ̀ Ìjẹ̀bú láti Ògùn, ìpínlẹ̀ Òkè Ògùn láti Ọ̀yọ́, ìpínlẹ̀ Ifẹ̀ Ìjẹ̀ṣà láti Ọ̀yọ́ àti Ọ̀ṣun. HIV kẹ̀ n ò ní o, Ọlọ́run ò sì ní jẹ́ kí n bá wọn ní. Dayo Amusa faraya fèsì lórí fídíò TikTok tí ọkùnrin kan ti sọ pé ó lárùn HIV. Gbajúmọ̀ òṣèrébìnrin Yorùbá Dayo Amusa ti lérí léka láti bá ọ̀kan lára àwọn tó máa ń gbé ìròyìn jáde lójòpó ìkànnì TikTok Ọláolúwa Ṣẹ́gun Solomon mú nǹkan lẹ̀ lórí ìròyìn ipò ìlera òṣèré náà tó gbé jáde. Fọ́nrán fídíò kan tí Ṣẹ́gun Solomon táwọn èèyàn mọ̀ sí Unofficial Olas gbé jáde nípa Dayo Amusa níbi tó ti kéde rẹ̀ pé òṣèré náà ní àrùn kògbóògùn HIV. Nínú fídíò náà tó fi sójòpó ìkànnì TikTok rẹ̀ ló ti dárúkọ àwọn ọmọ Nàìjíríà 4 tí wọ́n jẹ́ gbajúgbajà pé àrùn HIV wà lára wọn. Hanks Aluko, Yinka Jẹ́gẹ́dẹ́, Ekpe, Chika Wonder àti Fẹlá Aníkúlápó Kútì ni oníròyìn ayélujára náà kà mọ́ àwọn tó ní àrùn HIV ọ̀hún. Nígbà tó ń ṣàlàyé nípa òṣèrébìnrin Dayo Amusa, Ọlá sọ pé fúnra Dayo ló jáde tó kéde ara rẹ̀ pé òun gbélé ayé pẹ̀lú kòkòrò HIV. Gbajúmọ̀ òṣèrébìnrin Yorùbá náà Dayo Amusa ti wá lérí láti bá ọkùnrin tó máa ń gbé ìròyìn jáde lójòpó TikTok náà Ọláolúwa Ṣẹ́gun Solomon mú nǹkan lẹ̀ lórí ìròyìn ipò ìlera òṣèré ọ̀hún tó gbé jáde. Nígbà tó ń ṣàlàyé nípa òṣèrébìnrin Dayo Amusa nínú fọ́nrán fídíò náà, Ọlá sọ pé fúnra Dayo ló jáde tó sì kéde ara rẹ̀ pé òun gbélé ayé pẹ̀lú àrùn kòkòrò HIV lára. Gẹ́gẹ́ bí Dayo Amusa ṣe wí, ó ní òun yóò fi ọmọkùnrin tó gbé ìròyìn òfégè náà jáde jófin. Ó ní òun máa rí dájú pé òun fi jófin, kì í ṣe pé ó dùn mọ́ òun láti ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n kó lè bàa jẹ́ ẹ̀kọ́ fún un àti àwọn yòókù tí wọ́n jọ ń gbé irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ jáde. Ó ní oníròyìn yìí yóò ní láti ṣàlàyé ibi tó ti rí èsì àyẹ̀wò HIV òun tó fi hàn pé kòkòrò náà wà lára òun nítòótọ́. Lákòótán, Dayo Amusa lóun kò ní àrùn HIV o, àìmọ̀kan ló ń ṣe ẹni tó gbé ìròyìn náà jáde síta láì ṣe ìwádìí kíkún. Dayo Amusa ṣàlàyé pé fídíò kan tóun ti ṣe lọ́pọ̀ ọdún sẹ́yìn nígbà tóun ṣe àyẹ̀wò HIV tán ni ọkùnrin náà lò láti bà òun lórúkọ jẹ́. Ọ̀gbẹ́ni oníròyìn ayélujára TikTok náà ti wá ṣẹ́rí padà kó ìròyìn irọ́ rẹ̀ jẹ báyìí nínú àtẹ̀jáde kan tó fi bẹ̀bẹ̀. Ṣẹ́gun Solomon tọrọ àforíjìn lọ́wọ́ Dayo Amusa. Ó ní òun gbà pé àṣìṣe lòun ṣe lórí ìròyìn náà àti pé Dayo Amusa kò ní àrùn HIV. Oníròyìn ayélujára TikTok náà fi kún pé ẹnìkan tóun ṣẹ̀ṣẹ̀ gbà síṣẹ́ pẹ̀lú òun ló fa àṣìṣe náà. Ó wá sọ pé òun ò tún dáṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́. Ó sì lè rí láti máa ṣèwádìí kíkún kó tó máa gbé ìròyìn bẹ́ẹ̀ jáde lórí ayélujára. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Obìnrin kan rèé o, ó ṣekú pa ara rẹ̀ gbèkúrújẹ lọ́wọ́ ẹbọra nílé ìjọsìn MFM Prayer City. Gẹ́gẹ́ bí ìròyìn ayélujára Naija News ṣe gbé jáde, obìnrin kan ẹni ọdún 41 ni wọ́n fura sí pé ó ṣekú pa ara rẹ̀ ní àgọ́ ilé ìjọsìn MFM Prayer City lójú ọ̀nà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lówùúrọ̀ ọjọ́ Ẹtì Friday, èyí tó jẹ́ fífìdí múlẹ̀ nípasẹ̀ ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò ilé ìjọsìn náà. Ó sọ wípé òun gba ìpè ní dédé aago 7 àárọ̀ kọjá 20 ìṣẹ́jú tí wọ́n sì ta òun lólobó lọ síbi tí arábìnrin náà wà ní ilé ìjọsìn láì mira. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, gbàrà tí wọ́n débẹ̀, ọ̀gá àgbà ẹ̀ṣọ́ aláàbò náà bá òkú arábìnrin náà pẹ̀lú òfìfo ike pekupéku sniper lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Kíámọ́sá ni wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn agbófinró ọlọ́pàá létí. Wọ́n ránṣẹ́ pè wọ́n síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé láti wá ṣe iṣẹ́ ìwádìí. Gẹ́gẹ́ bí agbófinró, wọ́n ya àwòrán obìnrin náà àti ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Lẹ́yìn náà ni wọ́n gbé òkú rẹ̀ lọ ilé ìgbókùpamọ́sí ní ọgbà ilé ìwòsàn Redivine fún àyẹ̀wò òkú ṣíṣe. Àwọn aláṣẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Wọ́n sì ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn èèyàn tí olóògbé náà dákẹ́ sí lọ́dọ̀ láti
láti tan ìmọ́lẹ̀ sí ìṣẹ̀lẹ̀ náà. Èdè ayé kò ní mú wa o, a ò sì ní ṣìṣe. Ikú òjijì, ikú ẹ̀tọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan láṣẹ Elédùà. Ọdọọdún légún máa ń jáde nílẹ̀ Yorùbá. Àwọn egúngún má ní gbàgbé nínú àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Ìbàdàn nìwọ̀nyí. Eégún gbígbé ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire jẹ́ ohun tó ṣe pàtàkì tó sì ní iṣẹ́ tó ń ṣe nípasẹ̀ àṣà Yorùbá. Bí ọ̀pọ̀ eégún ṣe máa ń da nǹkan bojú ní ọ̀pọ̀ gbàgbọ́ pé òun ló mú dá yàtọ̀, bó tilẹ̀ jẹ́ pé èèyàn ló wà lábẹ́ orò ló ń jẹ́ kí orò fọ̀n síta. A lè pe eégún ní òrìṣà nítorí bí àwọn olùgbàgbọ́ wọn ṣe ń ṣe ẹbọ àti ètùtù fún un ní ọdọọdún. Ará ọ̀run ni wọ́n máa ń pe àwọn egúngún tí ọ̀pọ̀ sì gbàgbọ́ pé àdúrà lè gbà látara wọn. Bí eégún kan ṣe ń da nǹkan bojú pé wọn kò gbọdọ̀ fi ojú kan òun ni àwọn míì máa ń ṣí ojú sílẹ̀. Bákan náà ni àwọn eégún kan wà tó jẹ́ ẹgbá ni wọ́n máa ń mú kiri tí àwọn olólùfẹ́ wọn yóò sì máa na ara wọn lásìkò ọdún eégún. Tí a sì ní àwọn tó jẹ́ pé ijó ni wọ́n máa ń jó kiri. Eégún pé oríṣìí méjì, a ní eégún aláré àti eégún onídán. Ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí ìlú ológun jẹ́ ọ̀kan lára ìlú tí eégún ti wọ́pọ̀ tí àjọ̀dún sì máa ń wáyé nínú oṣù kẹfà ọdún. Eégún Olóòlù. Tí a bá sọ̀rọ̀ nípa eégún nílẹ̀ Ìbàdàn àti ilẹ̀ Yorùbá ní àpapọ̀, ọ̀kan gbòógì tí kò ṣeé fi ọwọ́ rọ́ lọ sẹ́yìn ni eégún Olóòlù. Ìgbàgbọ́ wà pé òun ni eégún tó máa ń jáde síta gbẹ̀yìn ní ilẹ̀ Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ èèwọ̀ ló rọ̀ mọ́ eégún Olóòlù títí wọ àsìkò yìí. Ní kété tí ènìyàn bá ti dárúkọ eégún Olóòlù ní Ìbàdàn ní kálukú ti máa forí gbárí tí wọ́n máa ń sá àsálà fún ẹ̀mí ara wọn nítorí ẹ̀rù, pàápàá àwọn obìnrin. Àwọn obìnrin kì í tiẹ̀ ṣiṣẹ́ rárá nígbà tí wọ́n bá ti gbóhùn wípé eégún Olóòlù fẹ́ jáde. Olóòlù fúnra rẹ̀ fojú hàn lórí ìkànnì BBC Yorùbá. Ọ̀kan pàtàkì ni gbajúgbajà eégún yìí jẹ́ láàrin gbogbo eégún tó ń bẹ nílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Alápánṣánpá. Alápánṣánpá òdèlé Olúbàdàn, Ìbàdàn ò fararọ. Àwọn míì máa ń pe eégún yìí ní eégún Ògúndèjì tí òun náà jẹ́ olókìkí ní ilẹ̀ Ìbàdàn. Eégún yìí ni wọ́n máa ń kó ọ̀rẹ́ tẹ̀lé lẹ́yìn ní ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀ ìjà ló máa ń wáyé lẹ́yìn eégún yìí lásìkò tó bá jáde. Eégún náà lẹ́rù lára tí ọmọdé àti àgbà sì bẹ̀rù rẹ̀. Bẹ́ẹ̀ ni ó ní èèwọ̀ fún obìnrin. Ìgbàgbọ́ wà pé obìnrin tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò gbọdọ̀ wọlé sí yàrá agbára rẹ̀. Ìgbàgbọ́ wà pé irúfẹ́ obìnrin náà lè gba ibẹ̀ jáde láyé. Eégún Ìpọ́nrikú. Ìpọ́nrikú pa Olóòlù sí gẹ́gẹ́. Eégún míì tó tún jẹ́ eégún alágbára ní ilẹ̀ Ìbàdàn ní Ìpọ́nrikú. Kódà àwọn míì gbàgbọ́ pé ó ní agbára ju eégún Olóòlù lọ. Ní ọdún 1928, ìjà wáyé láàrin eégún Olóòlù àti Ìpọ́nrikú ní Gẹ́gẹ́ nílùú Ìbàdàn. Ìpọ́nrikú bẹ́ orí Olóòlù lásìkò ogun náà. Òun ló dífá fún orin tí wọ́n máa ń kọ pé Ìpọ́nrikú pa Olóòlù ní Gẹ́gẹ́. Omi ní ẹ̀rọ Ìpọ́nrikú, wọ́n gbọ́dọ̀ máa bu omi sí i lórí ní gbogbo ìgbà. Àbìdí Ẹlẹ́gẹ́. Eégún yìí náà jẹ́ àgbà eégún ní ilẹ̀ Ìbàdàn tó jẹ́ pé ẹ̀ẹ̀kan ló máa ń jáde láàrin ọdún mẹ́ta. Lásìkò tí eégún bá jáde, àwọn èèyàn tó bá tẹ̀lé lẹ́yìn máa ń fi nǹkan borí wọn nítorí pé ó ń fọn òyìn síta. Ọ̀pọ̀ àwọn èèyàn ló máa ń fi ewé bo orí wọn. Eégún Àjítòní. Orúkọ àbíkú ni wọ́n ń pè ní Àjítòní. Eégún ọlọ́mọ ni. Púpọ̀ àwọn tó máa ń tẹ̀lé eégún yìí ló jẹ́ àwọn tó ń wá ọmọ. Wọn kò gbọdọ̀ pọn ọmọ pàdé eégún Àjítòní. Eégún Àtìpàkọ́. Eégún yìí ni bàbá eégún ní ilẹ̀ Ìbàdàn. Ó jẹ́ eégún tí wọn kò kí ń kó ẹgbá dání lásìkò tó bá ń jáde. Àwọn obìnrin ló máa ń tẹ̀lé jù tó sì máa ń ru ẹrù sórí. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.